àwọn bàbá tèmi ńlẹ̀ Yorùbá wọ́n ní Ọlọ́run ní ajá máa jẹ̀bi. Kó tó bínú sí yín, àkọ́kọ́ máa rọ̀ yín. Ẹ gbá ti tèmi. Ọlọ́run ìtàn yan kì í sì ṣòṣèlú. Majority of carry vote lọ́dọ̀ ẹ pé bá a ṣe pọ̀nú ẹ̀sìn yóò fọlá rẹ̀ hàn wá. Nígbà ayé inú àwọn ṣẹ̀sìn náà, gbogbo àwọn ẹlẹ́sìn lórí wọn burú nígbà ayé inú wa. Ọba àwọn ọba, ògo ni fún orúkọ rẹ̀. Gba aládùúrà pé kí ìmọ́lẹ̀ kó tàn sí gbogbo àyà àwọn àyànfẹ́ nínú àti lóde. Rán ọ̀rọ̀ rẹ Olúwa, kí ọ̀rọ̀ rẹ kó mú ìgbàlà bá àwọn ọkàn tí wọn ò tíì ní ìgbàlà. Kó mú ìdáǹdè fún àwọn ọkàn tó ń bẹ nínú páńpẹ́ èṣù. Kó mú ìwòsàn bá àwọn tí wọ́n ń ṣàìsàn ẹ̀mí, àìsàn ọkàn àti ara. Ọba àwọn ọba, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú oore àìnípẹ̀kun wọnú àyà gbogbo àwọn tó ń gbọ́ mi yìí. Má jẹ́ kí ẹnikẹ́ni wá kó gbọ́ ayérayé kí a sì wá jẹ̀bi ọ̀rọ̀ rẹ. Jẹ́ kí gbogbo wa káyè nípasẹ̀ ọ̀rọ̀ rẹ. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ohun tí mò ń tẹ̀síwájú nínú rẹ̀ ó ní ògo Kristi bí ẹni tí a yà sọ́tọ̀ tí a sì rán láti ọ̀dọ̀ bàbá nínú ìwé ìhìnrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 36. Ọba ògo wípé ẹ̀yin à ń wí ní ti ẹni tí bàbá yà sí mímọ́ tí ó sì rán sí ayé pé ìwọ ń sọ̀rọ̀ òdì nítorí tí mo wí pé ọmọ Ọlọ́run ni mí. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Ohun tí a fẹ́ wò Kristi nínú ìwé mímọ́. Jésù fúnra rẹ̀ ló ń sọ̀rọ̀ nígbà tó wà níhìn nínú ara láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Ìní ó ṣàlàyé fún wọn pé bàbá ti ya òun sí mímọ́ nínú fọ́nrán tí ó lọ. Mo ní kí mo ṣètúmọ̀ ká yani sí mímọ́ ká sì rán ni. Ẹni Ọlọ́run bá yà sí mímọ́ Jésù Kristi kì í ṣe pé ó jẹ́ aláìmọ́ tí Ọlọ́run wá sọ di mímọ́. Jésù kì í ṣe àwa èèyàn tán bí lẹ́lẹ́ṣẹ̀. Ẹni pípé ni òun nígbà tó gbé àgọ́ ara èèyàn wọ̀ tó wà nú ayé yìí. Ẹni pípé ni kò mọ ẹ̀ṣẹ̀ kankan, kò sì ní ẹ̀ṣẹ̀ kankan. Ọ̀dà pé a yà á sí mímọ́ ìyẹn ni pé Ọlọ́run yà á sọ́tọ̀. Ọlọ́run ṣe é ní ọ̀tọ̀kùlú fún iṣẹ́ tó fẹ́ fi rán. Ọlọ́run ṣe é ní àbọ̀rọ̀kìnní fún iṣẹ́ tí ó fẹ́ fi rán. Ọlọ́run ṣe é ní sàràkí pé ẹni yìí ó yàtọ̀, ó ní a sì rán níṣẹ́. Ọ̀dà báwo ni bàbá ṣe ya Kristi sọ́tọ̀ tó sì rán? Ẹ jẹ́ á wo ohun tí onísáàmù sọ nípa ẹ̀. Ẹ jẹ́ á lọ sínú ìwé orin Dáfídì orin 2 kí ẹ wo ohun tí ẹ̀mí mímọ́ sọ ní ẹnu Dáfídì nípa bí bàbá ṣe ya Kristi sọ́tọ̀. Mo gbà á ládùúrà pé ẹ̀mí Kristi yóò fi òye yé wa. Ìwé orin Dáfídì orin 2. Ẹ jẹ́ ń sáré ka ẹsẹ̀ 12 péré náà lónìí. Èéṣe tí àwọn orílẹ̀-èdè fi ń bínú fùfù àti tí àwọn èèyàn ń gbèrò ohun asán. Àwọn ọba ayé kẹ́sẹ̀ jọ àtàwọn ìjòyè ń gbìmọ̀ pọ̀ sí Olúwa àti sí ẹni òróró rẹ̀ pé ẹ jẹ́ ká fa ìdè wọn já, ká sì mú okùn wọn kúrò lé ọ̀dọ̀ wa. Ẹni ó jókòó lé ọ̀run yóò rẹ́rìn-ín. Olúwa yóò yọ sùtì sí wọn. Nígbà náà ni yóò sọ̀rọ̀ sí wọn ní ìbínú rẹ̀, yóò sì yọ wọn lẹ́nu nínú ìbìnújẹ́ rẹ̀ kíkan. Ṣùgbọ́n mo ti fi ọba mi jẹ lórí Síónì òkè mímọ́ mi. Mo ti fi ọba mi jẹ lórí Síónì òkè mímọ́ mi.
èmi ó sì ròyìn ìpinnu Olúwa. Ó ti wí fún mi pé ìwọ lé ọmọ mi, lónìí ni mo bí ọ. Béèrè lọ́wọ́ mi, èmi ó sì fi àwọn orílẹ̀-èdè fún ọ ní ìní rẹ, àti ìhà òpin ilẹ̀ ní ọrọ̀ ilẹ̀ rẹ. Ọ̀pá irin ni ìwọ ó fi fọ́ wọn, ìwọ ó sì rún wọn wómúwómú bí ohun èlò amọ̀. Ǹjẹ́ nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n, ẹ̀yin ọba, kí a sì kọ́ yín, ẹ̀yin onídàájọ́ ayé. Ẹ fi ìbẹ̀rù sí Olúwa, ẹ sì máa yọ̀ tí ẹ̀yin tí ìwárìrì. Fi ẹnu kò ọmọ náà lẹ́nu, kí ó má ṣe bínú, ẹ̀yin á sì ṣègbé lé ọ̀nà bí inú rẹ̀ bá ru díẹ̀ kẹ́hún. Ìbùkún ni fún àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé e. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Mo fẹ́ kí ẹ farabalẹ̀. Ṣé rí ẹsẹ̀ tí mo kà yìí, ó fi ìṣọ̀tẹ̀ àti ìlọkúrò lọ́dọ̀ Ọlọ́run àwọn orílẹ̀-èdè ayé ó fi hàn. Pé nígbà tí èèyàn sọ̀tọ̀, gbogbo orílẹ̀-èdè ayé ni wọn ò fẹ́ Ọlọ́run. Gbogbo orílẹ̀-èdè ayé ni wọ́n ń ṣọ̀tẹ̀, tí wọ́n kọ àṣẹ Kristi, wọn ò sì fẹ́ kí Kristi ó jọba lé wọn lórí. Ẹni tí ìwé mímọ́ yìí fi yé wa nìyẹn, pé gbogbo ayé ló lọ̀tẹ̀. Ẹ rí wípé tá a bá ti ń sọ̀rọ̀ Jésù, inú máa ń bí ọ. Ó lè máa lọ ṣọ́ọ̀ṣì gan, wọ́n gan lè jẹ́ pásítọ̀. Tá a bá ti ń sọ̀rọ̀ ìhìnrere, lójú rẹ̀ ọ̀pọ̀n. Irú àwa báyìí ní iṣẹ́ ẹ máa wò wá bí aláṣejù, pé kí ló lè tó bẹ́ẹ̀. Ìwọ náà kọ́ èdì tó di ayé láti ṣe lòdì sí ẹni tó dá wọn, òun ló di ẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní èéṣe ògbọ́rọ̀ Ọlọ́run. Ó lè ṣe táwọn orílẹ̀-èdè fi ń bínú fùfù, táwọn èèyàn ń gbèrò asán. Kí ni ìgbèrò asán? Kẹ́dà lóun ọbẹ̀ lẹ́dàá rẹ̀ jà. Sẹ́yìn náà ti mọ ìsìkọ́tò rẹ̀ ní. Àwọn ọba ayé kẹ́sẹ̀ jọ àtàwọn ìjòyè gbìmọ̀ pọ̀ sí Olúwa àti sẹ́ni òróró rẹ̀ pé ẹjẹ́ àfàdé wọn já, ẹjẹ́ á mú wọn kó lọ́dọ̀ wa. Ìṣọ̀tẹ̀ orílẹ̀-èdè. Olúwa wá wò wọ́n, wá wo ojú tí ọba ògo fi wò wọ́n. Ní ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 5, ó ní ẹni ó jókòó lé ọ̀run yọ rẹ̀ rè. Ọlọ́run wò wá báyìí ni. Sẹ́rí nígbà mo ka gbèlì tèmi, ibikíbi tẹ́ ẹ bá ti rí sọ́lọ́ rẹ̀ rìn. Tọ́lọ́ bá ń bínú, ẹ̀rín ní máa rìn. Tọ́lọ́ bá bínú, ẹ̀rín ní máa rìn. Tọ́lọ́ bá kàwé òwe náà, ó ní mo náwó ẹgbàá, mo pè yín ẹ̀dá mi lọ. Ó lẹ́yìn tó wà lórí òkè yìí, tó wà lórí ìtẹ́ yìí, ó ní ọ̀rẹ́ rìn. Ó nígbà tí dààmú yín bá dé, ẹ̀rín ní ọmọ rìn. Ó ní ẹni ó jókòó lọ́run yọ rẹ̀ rìn. Olúwa yọ sùtì sí wọn. Yẹn pé Ọlọ́run yọ mọ̀. Ọlọ́run yín mú sí gbogbo orílẹ̀-èdè ayé pé wọ́n ń jẹ yín ni. Nígbà náà ni yóò sọ̀rọ̀ sí wọn ní ìbínú rẹ̀, yóò sì yọ wọ́n lẹ́nu nínú ìbìnújẹ́ rẹ̀ kíkan. Ẹ wò mí, ẹ tètè gba Jésù bí mo ti ń wàásù ẹ̀ fún yín o. Ẹni ọ̀ràn mi ń sẹ́ ń bọ̀ wá bínú sáyé o. Yóò dẹ̀ bínú yẹn kíkan. Ó sì látàrí tí wàá fi gba bínú Olódùmarè. Orí ẹ̀ ò gbé, orí ẹ̀ kò gbé. Wá gbọ́, nígbà tí a bá wá ń sọ nípa ògo Kristi bí ẹni tí a yà sọ́tọ̀ àtẹ̀ntì àrán, gbọ́ Ọlọ́run wá sọ ní ẹsẹ̀ 6 yẹn wípé mo ti fi ọba mi jẹ ní orí òkè mímọ́ mi ní Síónì. Ìyàsọ́tọ̀ nìyẹn. Sẹ́ẹ̀rí bí Ọlọ́run ṣe sọ fún Samuel pé mo ti lọ́ba nílé Jésè, mú òróró ẹ̀ báyìí kó lọ ya. Wọ́n fi òróró ya Dáfídì sọ́tọ̀, wọ́n fi yàn lọ́ba. Bẹ́ẹ̀ náà ni bàbá mímọ́, bàbá Ọlọ́run, bàbá Jésù ló gbé Jésù Kristi kalẹ̀ ní ọba ní Síónì. Ó fi Kristi ṣe ọba lórí ayé. Ìyẹn nìkan kọ́, ó tún wá kéde wípé ìwọ lọmọ mi ní ẹsẹ̀ 7. Ó ní ìwọ lọmọ mi, lónìí ni mo bí ọ.
ó tún wá tún ṣèlérí fún yín pé ìwọ béèrè lọ́wọ́ mi màá fi àwọn orílẹ̀-èdè fún ẹ níní. Yẹn ni pé bàbá ya Kristi sọ́tọ̀ bí ọba rẹ̀ lórí Síónì. Ìkejì, ó kéde pé Jésù Kristi lọ́mọ òun. Tọ́lọ́run bá ní Jésù Kristi lọ́mọ òun, ta ni wọ́ tó sọ pé Jésù ìsọmọ Ọlọ́run? Ta ni àwọn aṣíwájú ẹ̀sìn, àwọn ọmọ ìrankíran tí wọ́n sọ wípé Jésù ìsọmọ Ọlọ́run? Tí n bá sọ pé ọmọ ìrankíran, sẹ́ni gbogbo orílẹ̀-èdè tí kì í bá ti sọ orílẹ̀-èdè jù, gbogbo wa pátá ọmọ ìrankíran ni wá lọ́dọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ sọ báyìí wípé ó lẹ́yìn tí kì í ṣe èèyàn nígbà kan rí, àwa tá a gba yín rere ní Jésù, ni ìwé mímọ́ sọ fún yẹn pé ẹ̀yin tí kì í ṣe èèyàn nígbà rí, torí tí Yorùbá bá pèèyàn lọ́mọ ìrankíran pé wọ́n mọ bàbá ẹ̀, wọ́n mọ ìyá ẹ̀, wọ́n sì ṣe èèyàn gidi ran wọn. Bẹ́ẹ̀ òtítọ́ yìí là ń fi hàn yín pé Ọlọ́run kéde pé Jésù, ó ní ìwọ lọmọ mi, lónìí ni mo bí ọ. Ní ẹsẹ̀ 8 tó tún wá sọ fún pé wá, mo tún fún ẹ láti ní kó ní àwọn orílẹ̀-èdè ní ìní, béèrè lọ́wọ́ mi. Ọlọ́run ló fi àwa fún Kristi ní ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni ó tún wá sọ ní ẹsẹ̀ 9 wípé mo ti fi ọ́ sọ alákòóso gbogbo ayé. Mo ti fi Kristi yìí ṣe alákòóso gbogbo ayé. Ọba àwọn ọba tó dá lójú pé àwọn orílẹ̀-èdè wọ́n fẹ́, wọ́n kọ̀, wọ́n tẹríba fún, torí pé Ọlọ́run ti fi àṣẹ fún Jésù láti wó gbogbo agbára orílẹ̀-èdè, láti wó wómúwómú. Ẹni bá wà ní làákàyè nínú àwa ẹ̀dá, ó ní ẹ fi ẹnu kò ọmọ náà lẹ́nu. Ẹni bá ní làákàyè, ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi tó ń tàpá tasẹ̀ sí Kristi, ìwé mímọ́ sọ pé ẹ fi ẹnu kò ọmọ náà ní ẹnu. Ẹsẹ̀ 12, fi ẹnu kò ọmọ náà ní ẹnu kó má ṣe bínú, ẹ̀yin á sì ṣègbé lọ́nà náà. Bínú rẹ̀ bá ru díẹ̀ kẹ́hún, ìbùkún ni fún gbogbo àwọn tó gbẹ́kẹ̀ wọn lé. Èmi ti wà lára àwọn tó rí ìbùkún gbà, torí pé Kristi nìkan ní gbẹ́kẹ̀lé mi. Kristi ló gba èmi là, Kristi ló dá mi sí, Kristi ló gbé mi ró, Kristi ló rán mi níṣẹ́. Yèmí ò tàpá sí Jésù. Kí ẹnu kò ọmọ náà lẹ́nu, kí ni ìtumọ̀ ẹ̀? Bá Ọlọ́run làjà ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwa ń rọ̀ yín pé kẹ́ ẹ bá Ọlọ́run làjà. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 20. Nítorí náà àwa ní kọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wá sí pẹ̀ fún yín. Àwọn bàbá tèmi ńlẹ̀ Yorùbá wọ́n ní Ọlọ́run ni ajá máa jẹ̀bi. Kí ni ìdí tọ́lọ́run fi jà tí kì í fi jẹ̀bi? Kó tó bínú sí yín, àkọ́kọ́ máa rọ̀ yín. Ẹ gbà ti tèmi. Ọlọ́run ìtàn yan kì í sì ṣòṣèlú. Majority ọ̀kárí fóòtì lọ́dọ̀ ẹ pé bá a ṣe pọ̀nú ẹ̀sìn ni ó fọlá rẹ̀ hàn wá. Nígbà ayé inú àwọn ṣẹ̀sìn náà, gbogbo àwọn ẹlẹ́sìn lórí wọn burú nígbà ayé inú à. Kìkìdá àwọn tó wọnú ọkọ̀ nìkan lọ́la. Nítorí náà àwa ní kọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run tí ọ̀dọ̀ wá sì pè fún yín. Àwa ń bẹ̀ yín ní ipò Kristi, ẹ bá Ọlọ́run làjà. Bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, ògo ni fún orúkọ rẹ o. Fi ìbùkún sí ọ̀rọ̀ inú àyà gbogbo àwọn tó gbọ́, àwọn tí wọ́n sì ń jápá mọ́nú tán sórí kunkun, tí wọ́n ń ṣàyà tẹ́lẹ̀kú, tán fẹ́ máa ṣe àyà bí ẹ̀yìn, tán fẹ́ máa ṣe apá bí itan, tán sórí gbèsè ẹ̀mí Kristi. Bá mi rè yẹ apá wọn, kan ìmọ́lẹ̀ sínú àyà wọn, kan rí ìmọ́lẹ̀ ìrere ológo yìí. Ayérayé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, wó kó sì fọ́ àpáta àyà wọn wómúwómú. Olúwa kó fi ìyè dá wọn lọ́lá. Má jẹ́ kẹ́nikẹ́ni orí ìbínú rẹ̀. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.